Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí. Ṣé rí àwọn fídíò yìí a máa play ẹ̀ fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ̀rìn pé táwọn ò bá rí àwọn òkú ní sọ. Ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká fi wò wọ́n, ká wò ó, ká fi ara balẹ̀ wo gbogbo ẹ̀ láti ìbẹ̀rẹ̀ dé òpin. Ṣé wọ́n sọ gbogbo àwọn ọba tí wọ́n padà sá kúrò ní Kwara State tí wọ́n ọba tó lọ ń gbẹ̀yìn odi? Tẹ́ bá rántí pé ìyá wa kan wọ́n jáde, wọ́n ní odò kan wà ní Kwara tí wọ́n ní kí wọ́n sáré lọ bọ. Wọ́n lọ́mọ kékeré lórí ìran yẹn pé ẹ sáré lọ bọ odò báyìí o, kó má di pé wọ́n á máa gbé ọba gbé ìjòyè, kó má di pé àwọn ọba wa wọ́n á máa fi orí adé sunú igbó. Ṣé wọ́n jẹ́ kí wọ́n bọ? Ṣé wọ́n gbà kí wọ́n bọ? Wọ́n dẹ̀ ń tẹnu pé Kwara ní kí ó máa ṣẹlẹ̀ ní Kwara State. Bàbá mi Ọba Ifá wọ́n sọ àwọn tá a lè pè nígbà yẹn a pè wọ́n a sọ fún wọn wípé bógun ò ṣe ní wọ ilẹ̀ Yorùbá, bí wọn ò ṣe ní máa jí wa gbé, bí ohun tó ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá bí ò ṣe ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n sọ Olúwo ẹni tó ń tọ̀yàn ògọ̀, ẹni tá à ń tàn ní ògbọ́n. If you believe Olúwo don't know what he is doing, you are deceiving yourself. Tó bá nígbàgbọ́ pé Olúwo ó kàn ṣe kọ́tàkọ́tà ní Olúwo, tó bá bí di pé Olúwo is 100% Islam, you are lying, you are deceiving yourself. Now Olúwo is now coming out pé káwọn babaláwo kí wọ́n wá ṣe nǹkan. Even Olúwo go to the extent pé òun á fún wọn lówó. Ẹ̀mí Asiri Ìwò, èyí ò ní di òpó orúmọ ilẹ̀ mú kó tọrọ jẹ. Owó yẹn lè máa pọ̀ tabua, ó lè máa pọ̀ rẹpẹtẹ, owó yẹn lè máa yàmùrá, ṣùgbọ́n yóò ní jẹ́ńjẹ ọ̀tá. Ó ní kí àwọn bàbá wa ẹlẹ́bùúbọn àràbà, káwọn àràbà kan wá gbowó lọ́wọ́ tiẹ̀. Ìwọ Rashidi ọmọ àràbà, bàbá mi ẹlẹ́bùúbọn ọgbà àtọ́yísà, 1 mílíọ̀nù ìwọ ẹ̀mí àìwò yìí. Ọmọ àràbà ẹyọ kan máa rà ẹ́, ọmọ wọn ẹyọ kan ó máa rà ẹ́. Olúwo is talking náà pé kí àwọn babaláwo kí wọ́n bọ́ta. Tó bá ń gbọ́ oníràdàràdà of the highest order, ẹ̀mí Àwọn ni. Àwọn tí wọ́n dẹ̀ ń tẹ̀lé, tẹ́ bá ń gbọ́ òpònú Nigeria Limited, àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. Máa play fídíò yẹn fún yín. Ẹ wá lè lọ sí péèjì bàbá mi Ọba Ifá lórí YouTube. Kẹ́ lọ wo fún fídíò, máa play díẹ̀ fún yín. Wọ́n dẹ̀ play ìyá wa kan náà tí wọ́n sọ gbogbo ẹ̀. Náà ẹ wá ń pàwọ́ oníṣẹ̀ṣe. wéré ẹ wá ń pe àwọn oníṣẹ̀ṣe wọ́n wá gbà yín nísìn. Àṣàò kí ló máa mú àwọn oníṣẹ̀ṣe wá gbà yín nísìn? Kíkí ni má bàa ṣẹlẹ̀. Gbogbo ẹni tẹ́ ń kí mi mo kí yín ẹ̀ka rẹ̀ ká sí ẹ̀ka rẹ̀ kú lédè àsìkò yìí. According to the time tí ṣòyí bàbá yín, Yorùbáwùyí lórúkọ mi, Ayélàgbé Àgbẹ̀ni ni mo jẹ́. Èní ni 17th of June 2026, ọjọ́ 17 oṣù kẹfà ọdún 2026. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá kó bàjẹ́. Ilẹ̀ Yorùbá ó ti rí bó ṣe rí for now. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n bá wa tutù, wọ́n bá wa tún ṣe, wọn ò ní jẹ́ kákàgbákò àbúrú. Rashidi Olúwo ó ṣe lára ẹ̀. Tó bá ń gbọ́ ọmọ tán lára ọmọ tó ń jẹ eérú,
Emir Olúwo ni àti gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé. Gbogbo ẹ̀yin tẹ́ ń kí ni mo tún kí yín lẹ́ẹ̀kan sí. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò Yorùbá Wò. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ǹjẹ́ ẹ gbọ́ wípé wọ́n dífá wípé kí gbogbo ọba ilẹ̀ Yorùbá kó má di pé wọ́n á máa gbogbo àjogún máa wọlé, wọ́n máa gba nǹkan wọn, wọ́n á máa pa wọ́n. Gbogbo ìjínigbé tó ń ṣẹlẹ̀ yìí, ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n ti dá ifá ọdún tó máa ń dá lọ́dọọdún? Tó tí Rashidi Olúwo bá ń sọ̀rọ̀ pé káwọn ọba, káwọn onífá, àwọn oníṣègùn kán wá gba owó, ẹ bá mi sọ pé kò gbádùn, ẹ bá mi sọ pé kò ní àlàáfíà. Gbowó lọ́wọ́ ta ni? Lọ́wọ́ ẹ̀. Ṣé wọ́n lówó lọ́wọ́? Rashidi Olúwo ṣe olówó lọ́wọ́ àbó ń tán àwọn èèyàn. Ifá ní kí wọ́n lọ, kí gbogbo ọba ilẹ̀ Yorùbá bọ́dọ̀ jẹ́ máa ń sọ ìlú bá ìlú, ní ìlú kọ̀ọ̀kan màálù ẹyọ kan ní Ifá ní kí gbogbo wọn lọ fi ró ìlú wọn, kán fi ṣẹbọ, kán fi ṣètùtù. Ǹjẹ́ yín gbọ́ nípa ẹ̀? Wọ́n ò ṣe àbùdù ramọ́nì, àbùdù sòǹdókò, àbùdù gùngùngùn làwọn ọba wa ń jẹ́ ń sìn. Over 30 ìlú ni ọba ti sá kúrò ní Kwara State. Ẹ wá wo iye ọba tí wọ́n ẹ má kí n bọ́kọ̀ lọ sílé olóró kí tó play Olúwo. Ẹ ká kọ́ lọ sọ́dọ̀ bàbá mi ọba ìlà Ifá. Ní kí n kú lọ bá ọba Ìlọrin kí n ṣe ṣé wù o, kábíyèsí o, pé a ní rí láburú nílùú, ire ni a máa rí ìlú Ìlọrin. Nǹkan báyìí ni mẹ́sẹ̀jì tó ń yọ àwọn ọmọ ńlá lọ́tún lósì. Bóyá nítorí ipò tí mo wà ló ṣe jẹ́ pọ́dọ̀ mi ni ó ń darí sí. Pé kí n lọ bẹ̀ wọ́n, kí n rawọ́ rasẹ̀, kán jẹ́ aṣọ ọdún Yemọja. Pé Yemọja gan ó wà lóríkì ìlú Ìlọrin. Wọ́n ṣàní Yemọja ló ní ìdí àpẹ̀. Mi ìwà láti ibẹ̀, ṣùgbọ́n bóyá ipò adé tí Elédùmarè ti dé mi látọ̀run wá, òun ló fà. Kì í ṣe àkọ́kọ́ o, bó ṣe máa ń sùn síbẹ̀ nìyẹn o, bó ṣe máa ń sùn síbẹ̀ nù o. Farahàn mi ò wá láti wá ṣe ọdún nítorí wípé mò ń wábi tí màá ti ṣọdún. Irúnmọlẹ̀ ló rán mi, iṣẹ́ tá a dẹ̀ rán ikọ̀ kì í pa ikọ̀. Lágbára lọ́wọ́ Elédùmarè, tá a bá ti ń bọ Yemọja ní ìlú Ìsẹ̀yìn yìí, gbogbo àgbáyé a máa rí ìtura, a ní mọ ìnira. Ọ̀rúnmìlà ló sọ pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí. Ó ní kẹ́nikẹ́ni má ṣe súngbà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lára òun. Adífáfó ló gbòjì gọ̀lọ̀ èyí tí ń ṣàwó lọ sí ìlú àwọn ẹlẹ́yẹ. Ẹbọ làwo ni kó máa mú ṣe. Ó gbẹ́bọ níbi òrúbọ, ó lèmi ti dológbò dúdú èsè. Gọ̀lọ̀ ni máa bá wọn yín, gọ̀lọ̀ ni máa bá wọn bọ̀. Ológbò kì í kú sógun àjẹ́, gọ̀lọ̀ ni máa bá wọn yín o, gọ̀lọ̀ ni máa bá wọn bọ̀. Wọ́n ní tútù dòdò tútù níní. Adífáfó Olúwẹ̀rí màgẹ̀tì. Àtòjò àtẹ̀rùn ilé Olúwẹ̀rí kì í gbóná, ilé wo ò ní gbóná. Ọ̀dẹ̀dẹ̀ wo ní dẹ́rù, ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́. A ní folú ọmọ ṣàwátì. Lágbára lọ́wọ́ Elédùmarè, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Ìgbóná ò ní mú wa. A ní rógun sá síbí, sá sọ́hùn, sá kákàkiri. A ní rógun àṣetá àbọ̀n, a ní rógun àgbàrá ẹ̀jẹ̀, a ní rógun ẹyẹ sá sínú ilé ẹ̀ gbọ́dọ̀ jáde. A ló ní òtún arẹrẹ rẹtẹrẹrẹ babaláwo Olúwẹ̀rí ló dífá fÓlúwẹ̀rí. Olúwẹ̀rí ló ti kọ̀lé ọ̀run bọ̀ wálé ayé, ẹbọ làwo ni kó máa mú ṣe. Ó gbẹ́bọ níbẹ̀ òrúbọ. Olúwẹ̀rí ìyá mi abiyamọ tòótọ́, ayọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gorí ọ̀tá lọ, á wá da oore ńlá á dà sí wa lọ́wọ́. Ojú òní tì wá o, ire gbogbo á wọlé tọ̀ wá. Ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá TV. Ẹ bá mi túbọ̀ yẹn gbọ́ dáadáa. Mò ń wábi tí màá ti ṣọdún. Irúnmọlẹ̀ ló rán mi, iṣẹ́ tá a dẹ̀ rán ikọ̀ kì í pa ikọ̀. Lágbára lọ́wọ́ Elédùmarè, tá a bá ti ń bọ Yemọja ní ìlú Ìsẹ̀yìn yìí, gbogbo àgbáyé a máa rí ìtura, a ní mọ ìnira. Ọ̀rúnmìlà ló sọ pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ kọ̀rọ̀ wọ̀ sí.